gbàlà Jésù wòsàn ará ọ̀rẹ́ ẹ wá tọrọ oyin mọ́mọ́ Jésù gbàlà sẹ́ Jésù wòsàn ará ọ̀rẹ́ ẹ wá tọrọ oyin mọ́mọ́ oyin ni o oyin ni o oyin ni o oyin ni o. Amen. Ọmọ ìgbàlà ké hallelujah. Hallelujah. Nígbà yà bẹ̀rẹ̀ ìsìn wa láti inú ìjọ wa CMA. Gẹ́gẹ́ kò gbọ́dọ̀ bàjẹ́. Ó bàjẹ́ tì. Nígbà yẹn la kọ láti inú ìwé orin wa orin onírúurú kẹfà ìwọ tó fẹ́ wa la ó máa sìn títí. La 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 la. La 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 la. Ìwọ tó fẹ́ wa la ó máa sìn títí. Ìwọ tó fẹ́ wa la ó máa sìn títí. Olúwa olóore wa. Olúwa olóore wa. Ìwọ tó fẹ́ wa nínú ìdánwò ayé. Ìwọ tó sọ wa nínú ìdánwò ayé. Mímọ́ lògo ọlá rẹ. Mímọ́ lògo ọlá rẹ. Bàbá tó fẹ́ wa o. Bàbá ìwọ la ó máa sìn. Bàbá ìwọ la ó máa bọ̀. ẹ ṣe ayọ̀ sójú. Ìwọ tó fẹ́ wa la ó máa sìn títí. Mímọ́ lògo ọlá rẹ. Mímọ́ lògo ọlá rẹ. Ìwọ tó sì lè ṣe ń tagbè sáyé. Ìwọ tó mọ̀ ìròyìn Sáyé fún owó jẹjẹ. Sáyé dùn ó. Àwọn tó dé láti máa ṣòótọ́. Ó múra láti. Ó tún yọ̀ nínú iṣẹ́ rẹ. Wọ́n tún yọ̀ nínú iṣẹ́ rẹ. Àní bàbá tó fẹ́ wa o. Bàbá ìwọ la ó bọ̀ sí. lẹ́nu títí ẹ̀jẹ̀ mi. Bàbá ìwọ la ó wà wọ̀. Ìwọ tó fẹ́ wa la ó máa sì títí. Mímọ́ lògo ó bá rí bẹ́ẹ̀. Òbílé 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 òbílé. Káàsà. Ẹ gbà mí. Ogun ayé oníkálukú ó sọ̀tọ̀tọ̀. Everybody wa gan ti gbàdúrà ti pray. Ẹnu sọ̀njọ́. Sórí ogun ayé rẹ̀ dúró tì lọ́rùn ni kò kí ṣe ẹ̀bí ẹ̀. Tó bá kù kékeré kógun ayé ẹlòmíì ṣẹ́ èso á dẹ̀ wáyé ó dẹ̀ tán jẹ. Àkókò ìgbà tó yẹ kógun ẹ ṣẹ́ ẹ wọlé ayé ẹ̀. Ó ti sì sùn. Ẹ jí. Bro ẹ ti sùn náà. Má sùn. Ó ń lọ sùn nínú àdúrà. Káàsà ayé mi o. Dìde nílẹ̀. Àdúrà rí ò gbà kó o máa gbà lórí ìjókòó àbí lórí ìkọlẹ̀ léèbù ọ̀ máa ṣe. Kúmẹ̀ delete ogun ayé ẹ fẹ́ jáde brọ́sámẹ̀ ẹ wọ àtàlát nǹkan fẹ́ bà lè má. Ogun ayé ẹ tó ti ṣẹ́ kò tún gbérí mọ́. Àmín Jésù. Ogun ayé ẹ tó ti ṣẹ́ kò tún gbérí mọ́. Àmín Jésù. Ẹ gbọ́ brọ́sámẹ̀ ẹ ti gba nǹkan tó tóbi lára wọn. Ìyẹn máa ń tààpù ògo ẹ̀yin tó tààpù ogun ni. Káàsà brọ́sámẹ̀ rè má sí ra yà. Káàsìà. Ikasa. Eli. Lẹ́ẹ̀kì ṣeré bàbá. Eli. Arise. Eli. Mi ò sí ní táìmù eré pa. Ẹ̀yin tẹ́ ẹ táàpù ogun yẹn pọ̀. Má bọ̀ báyìí. Ogun ayé ẹ lè má wọlé mi jọ. Káàsà. Ogun ayé ẹ kó kiri papa. Rèsì dàbà. Léke pépépépé. Pépépépé. Kí ló dé? Ṣé orí ẹ pé ṣá? Ṣé orí ẹ pé ṣubú náà? Ogun ẹlẹ́yọ̀ mọ̀ Kí fẹ́ ló ń ṣe jáde. náà? Rékì bí bẹ́bà. Ó ní ọjà dé báyìí. Káàsà bàbà. Ah. Samo. Sir. Samo. Yes, sir. Samo.
Are you there? Are you there? So wà mẹ́ Bẹ́ẹ̀ni. ẹ bò ó. Àǹfààní kan rèé fún mi náà o. Olúwa. Kàṣà. A ní agbára Ọlọ́run bẹ lórí òkè yìí o. Yàgò yàgò Sátánì yàgò. Agbára Ọlọ́run bẹ lórí òkè yìí o. Yàgò yàgò Sátánì yàgò. Agbára Ọlọ́run bẹ lórí òkè yìí o. Yàgò yàgò Sátánì yàgò. Jésù Olúwa wa. dadi Kí ló ṣẹlẹ̀ má pè mí? kí mo rí sẹ́yìn náà sùn lè wa. Mi ò sùn léyìn. sẹ́yìn kó eré ọmọdé náà sọ nígbà yìí. Ẹ̀mí mímọ́ ló bà léyìn yẹn. Ẹ̀mí mímọ́ wo? Nígbà tí ẹ̀mí mímọ́ bà léyìn ẹ ò mọ̀ pé mo jókòó léyìn. Mo sọ- Agbára yẹn wà ó dẹ̀ taari ogun yé dànù. Fún mẹ́ erémọdé ni Jésù Olúwa wa. àmín Amen. àmín Hallelujah somebody. hallelujah Hallelujah somebody. hallelujah Hallelujah. hallelujah Amen. amen Mi ò fẹ́ fi àkókò yẹn ṣòfò. bẹ́ẹ̀ni Ṣùgbọ́n máa fún yín ní orí ọ̀fẹ́ gẹ́gẹ́ bí akọrin tìjọ CMA. gẹ́gẹ́ kò gbọ́dọ̀ bàjẹ́. Ó bàjẹ́ tì. bẹ́ẹ̀ni sà. Máa fún yín ní orí ọ̀fẹ́ fún orin àdákọ. dádì ẹ ṣe fún àǹfààní tó fún àwọn ẹgbẹ́ akọrin CMA Kò tọ́pẹ́. láti kọrin àdákọ lónìí Kò tọ́pẹ́. ẹ ṣé gan sà. Ẹ tún mọ̀ọ́rẹ́ bẹ́ẹ̀ni sà. nítorí pé ẹ mọ̀ọ́rẹ́ ẹ gbọ́. Ohun rere táyé yín ò tí ì bá yẹn tó dẹ̀ ń lé. Àwọn ọ̀run fi gọ̀gọ̀ fà fún yín. àmì Jésù. Ọmọ yìí ò ṣàmì. Ẹ gbọ́ ẹ̀yin ọmọ yìí. Àgbàrá òjò tó ń wọ́ tó ń sàn yẹn tí ò tí ì mọ ibi tí ó darí sí. Kó darí ògo yín wá sọ́dọ̀ yín. àmì Jésù. Jésù Olúwa wa. àmín ẹ ṣé gan sà. Thank God. hallelujah church. Hallelujah. ọmọ ìgbàlà eke hallelujah. Hallelujah. àwa ẹgbẹ́ akọrin ti CMA. Gẹ́gẹ́ kò gbọ́dọ̀ bàjẹ́. Ó bàjẹ́ tì. Kò lè bàjẹ́ láíláí. bẹ́ẹ̀ni. Continue. a ní orin àdákọ kan tá a fẹ́ fi dá ẹ̀yin tiwa lára yá. God bless you. Kìí ṣe pé orin ìdárayá mo ní kẹ́ ẹ wá kọ. Okay, sir. Mistake tẹ máa ń ṣe nínú ìjọ Ọlọ́run nìyẹn. Okay, sir. Ẹ máa jẹ́ kí orin yín kí ó ní ẹ̀mí. Gbogbo orin kọ́ lórin ìdárayá láìsí ní patí. Kí ló máa ń ṣe yín náà? ẹ má bínú Ẹ́, ẹ má bínú. orin ìdárayá tẹ́mi náà bá gírí pẹ̀lú yín ẹ lè máa sọ pé níwò ìyá àná mo wà ní London Sàmó bàbá mi níbo ló wà mo wà lọ́yọ̀. orí ẹ ò pé continue. hallelujah church. Hallelujah. a ní orin àdákọ kan tá a fẹ́ kọ fún yín. àkọlé orin wa ni ó ń bọ̀. ta ló ń bọ̀ yẹn. Jésù ni. thank you my bro. Thank you mo like àkọ́rí orin yín yẹn ó ń Jésù bọ̀. ń bọ̀ yes. Bẹ́ẹ̀ni. ó ní mò ń bọ̀ kánkán èrè mi dẹ̀ ń bẹ pẹ̀lú mi láti san fún oníkálukú. gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ Thank you, sir. bless you. amen. Amen. ọmọ yìí. ní báyìí ó ń bọ̀ ó ń bọ̀ ó ń bọ̀ ó ń bọ̀ lélele Samuel lórúkọ mi Ábúráhámù lórúkọ mi. Jésù ní níbo ló lọ ọba mi níbo ló lọ ó bá rìnrìn àjò kó padà bọ̀ wálé èyí o bàbá mi Bàbá mi. tó bá ń bẹ lóko tètè wá jẹ́ mi wá jẹ́ mi. Wá jẹ́ mi. ẹ bá ń kí o ẹ bá ń kí ẹ bá ń kí o ẹ bá ń kí ẹ bá ń kó ní tèmi àkọ́kọ́ o ẹ bá ń kẹ́ni tí rírí mi ò kù sí ẹ bá ń kẹ́ni tó bẹ̀rù mi lójoojúmọ́ o kìnìún ẹ̀yà Júdà o àgbà ńlá tó gbélé ayé ẹ bá ń kẹ́ni tí rírí mi ò kù sí ẹ bá ń kẹ́ni tó bẹ̀rù mi lójoojúmọ́ o. Ẹ bá kí o ẹ bá ń kí. Ẹ bá kí o ẹ bá ń kí. Ẹ bá tó ní tèmi àbọ̀. Ẹ bá ń kí. Àkàlì tó bá kí lódò. Ẹ bá ń kí. Ìmú ẹ̀jú
ẹ báńkì ẹ báńkì ẹ báńkì ẹ bá ń gbọ́ ní tèmi àkọ́kọ́ ẹ bá ń kẹ́ni tí rírì mi òkú sí ẹ bá ń kẹ́ni tó fẹ́ rí lọ́jọ́ ojúmọ́ ó ń bọ̀ ó ń bọ̀ ó ń bọ̀ ó ń bọ̀. ẹ̀yin Olúwa lógo ẹ tún yìn lógo ẹ̀yin lógo. Amen. Inú mi dùn sí ẹgbẹ́ ẹ̀yin ọmọ ẹ̀ ohun tẹ́ fi ń yin Olúwa ẹ̀ ní fi yin Sátánì. àmín Jésù dádì kọ́lọ́run gbàdúrà wa kọ́lọ́run gbàdúrà wa afẹ́kọ́lé mọ́lé ilé ò gbọ́dọ̀ pa wá afẹ́ralẹ̀ mọ́lẹ̀ ilẹ̀ ò gbọ́dọ̀ pa wá afẹ́láyà nílé ìyàwó ò gbọ́dọ̀ pa wá afẹ́sẹ̀ oríire oríire ò gbọ́dọ̀ pa wá afẹ́rìlú òyìnbó òyìnbó ò gbọ́dọ̀ pa wá afẹ́lọ́rẹ̀ tó pọ̀ ọ̀rẹ́ ò gbọ́dọ̀ pa wá afẹ́sẹ̀ oríire ò gbọ́dọ̀ pa wá kọ́lọ́run gbàdúrà wa àlùbáríkà gbàdúrà wa kọ́lọ́run gbàdúrà wa kọ́lọ́run gbàdúrà wa. ẹ̀yin ọmọ ìwọ̀n ní jí yín ká ẹ̀ ní fẹ́ lọ ẹ̀ ní kàn lọ bìtìbìtì ayé ò ní báyìí ìjì ayé ò ní já yìí akẹ́kẹ́ ayé ò ní báyìí lọ́dọ̀ ń báyìí ẹni ká lọ mú rí i dájú wa ọwọ́ méjì lókè olè ìjọsẹ̀ mọ́lẹ̀ kájọ kálẹ̀lúyà ya 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 kájọ kálẹ̀lúyà ya 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 àní kájọ kálẹ̀lúyà ya 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 ya. Amen. ẹ gbọ́ bẹ́ẹ̀ ṣe múnú mi dùn àwọn ọ̀run kò lọ múnú mi dùn. àwọn kankan bẹ́ẹ̀ ń bí ìta gbédébì lágbára gan ṣùgbọ́n níwọ̀nba àgbà tí wọ́n débí a ti sọ ìrònú wọn dayọ̀ ẹni yóò tún nígbàgbọ́ aláàtí sọ ìrònú yín di ayọ̀ gbogbo tó ń bá yẹn lọ́kàn jẹ́ yẹn Olúwa fi ọwọ́ ìtura kan Jésù Olúwa wa. ẹ gbọ́ èèyàn gbọ́dọ̀ máa ṣerú nǹkan báyìí kó má ní àpẹẹrẹ. bẹ́ẹ̀ni. mo fẹ́ kẹ́ béèrè nǹkan tí ipa yín ọ̀ka. lọ́wọ́lọ́wọ́ tẹ́ ẹ bá nọ́tìsì dáadáa atẹ́gùn àkókò yìí yàtọ̀. Ọlọ́run wà ń bí pẹ̀lú mi lọ́wọ́lọ́wọ́ ẹ béèrè nǹkan tí ipa yín ọ̀ka lọ́wọ́ Ọlọ́run ṣetán àti ṣe fún yín. dádì mi mú dìde padà. ó ká mi lára ni dìde jọ. ó ká mi lára ni. ṣẹ̀ṣẹ̀ padà wá báyìí. dádì. dìde padà wá. dádì. ẹ̀rín wà lójú ẹ nígbà tó ń bọ̀ wá that's why tí mo ṣe dá ẹ padà ẹni tó bá fẹ́ béèrè nǹkan lọ́wọ́ Ọlọ́run wàá ṣe bí ẹni tó serious ni Ọlọ́run mi ò máa wá dá continue. Ọlọ́run mi ò arúgbó ọjọ́ ìwọ̀n. kábíyèsí. arúgbó láíláí. kábíyèsí. Olúwa ní tí mo fẹ́ lọ́dọ̀ rẹ rèé. Olúwa. àwọn aládùúgbò mi day to night wọn kì í jẹ́ kí n gbárùn pẹ̀lú ariwo jẹnẹrétọ̀. káàsà. Olúwa o mo fẹ́ kó o ṣe jẹnẹrétọ̀ fún èmi náà. mo fẹ́ kó o ṣe jẹnẹrétọ̀ ńlá fún èmi náà. Olúwa tí èmi máa da gbogbo àwọn ará àdúgbò wa èmi máa dà wọ́n láàmú wọ́n mọ̀ pé bàbá olówó kan ó ti wà ní àdúgbò àwọn. jẹnẹrétọ̀ bí fire. Jésù Olúwa wa. àmín Jésù. ẹ máa nílò bóyá bí ẹlí park. ẹlí yes ẹ gẹ́tẹ̀ dájú. àbí mekano. God bless you. Amen. ẹ dìde. dadi ní tí mo fẹ́ nìyẹn o. ẹ dìde. Olúwa. Olúwa èmi ọmọ rẹ déwájú rẹ ló. kábíyèsí ó gbọ́ ọmọ rẹ. mo gbàdúrà sókè sí ọ ìdí ń dùn mí lọ́kàn ni mo fẹ́ jáde sí ọ. Ọlọ́run mo fẹ́ máa lọ lóyìnbó bíi pé mò ń lọ sábó. Olúwa mo fẹ́ máa lọ sí ìlú òyìnbó káàkiri from one place to another. èmi náà fẹ́ máa wa Lamborghini. Ọlọ́run ṣàánú tèmi náà kí n máa bùgá sí gbogbo àwọn èèyàn tí wọ́n ti ń fún ojú ẹ̀tẹ́ wò mí. Olúwa ṣe fún mi ṣe fún mi bàbá ṣe fún mi. hallelujah ẹ dákọ Bugatti
Bugatti Lamborghini ni mo fẹ́ sà. Lamborghini lẹ fẹ́ Rolls Royce ńkọ́ Rolls Royce. láìkẹ́. Àní Lamborghini ló wà lẹ́mìí mi. Dọ́kọ̀ mọ̀ dìde dìde next. bàbá mi mọ́. ó dọ́lọ́run mọ̀ kábíyèsí orí ẹ̀ pé. olúwa. kábíyèsí. mo tún dé ní òní. má ti ìwúlẹ̀ dé níta ibi tá a fẹ́ kó o lọ ni kó o lọ straight kó o wá lánàá. olúwa mo fẹ́ kó máa gbé mi sókè jù àwọn ẹgbẹ́ mi lọ. promotion without interview. olúwa máa gbé mi ga from one place to another. láì gbàwé láì gbẹ̀dúrà kí n máa ga kí n máa ti sẹ̀ sáàmù kí n máa pàṣì. olúwa gbé mi ga olúwa gbé mi ga o olúwa gbé mi ga. Jésù olúwa wa. àmín Jésù. ogun ayé yín wà interest gan mo ní interest ní ogun ayé yín ẹ dìde. kábíyèsí rí olódùmarè àwọn ènìyàn mi ń ṣègbé nítorí wọn ò ní ìmọ̀. ẹ fẹ́ ra jẹnẹrétọ̀ tó máa da ará àdúgbò láàmú nítorí pé wọ́n ń dà yín láàmú ládùúgbò pẹ̀lú jẹnẹrétọ̀. bẹ́ẹ̀ni sà. àánú yín ṣe mí. so lérò pé àti dé ibi tó ga tó ń wò yẹn o rò pé ó yí sí i kò yí sí Ọlọ́run rí wa kó o tó béèrè ó mọ èrò ọkàn o fẹ́ béèrè nǹkan o béèrè nǹkan tó máa ṣe ọmọlàkejì lóore torí pé wọ́n ń bà ẹ́ nínú jẹ́ inú ẹ̀ ò dùn ìwọ náà fẹ́ máa banú àwọn ènìyàn jẹ́ àánú ẹ̀ ṣe mí my brother àánú ẹ̀ ó ṣe kí ni ó ṣe mí ẹ máa pẹ́ ń bẹ̀ yìí máa ń fààyàn sẹ́yìn ni wọ́n fọ ọjọ́ tó ti délé ayé ò bẹ́ẹ̀ lọ́n kó ra mọ́tò rí ọjọ́ tán fi ọkọ̀ ta mi sí ẹ la ló wá ń bẹ Ọlọ́run pé Ọlọ́run ò wá ṣe mọ́tò fẹ́mi náà kò ní dán ó ṣe máa dán torí ó mọ̀ pé wọn náà fẹ́ fi máa ta mi sáwọn èèyàn lára ni béèrè jẹnẹrétọ̀ nítorí pé wọ́n fi ń dẹ̀ láàmú o lè rí my brother wà á ti ara ẹ bọnú Olúwa dáadáa kó o tó lè máa béèrè ohunkóhun àánú yín ṣe mí my brother ẹ fẹ́ máa fò lọ sílùú èbó Germany India Pakistan Iran àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láì ní Jésù kí lẹ fẹ́ ọ̀nà wo lẹ fẹ́ gbé gbà kò sí ọ̀nà àbújá kankan lọ́dọ̀ Olúwa ibi tó o bá gbàgbọ́ báyìí ibẹ̀ ni wàá ṣe kí ni wàá gbà sọ tó o bá ṣiṣẹ́ kankan ibi tí a bá ilé ayé ìdè ìgbàlọ̀ kì í ṣọ̀fẹ́ o lè sin Ọlọ́run pẹ̀lú mámúnì kó o máa retí orí ọ̀fẹ́ wàá fi ìwà wèrè tí wọ́n gbìn sí ẹnu wàá fi sílẹ̀ wàá wá gba Jésù olùgbàlà ìgbàlò kì í ṣọ̀fẹ́ nǹkan kan ló gbà lọ́wọ́ rẹ̀ kúò my brother ẹ̀yin lérò pé iṣẹ́ ìyanu kan a máa ṣẹlẹ̀ bí láì gbààwẹ̀ àti láì gbàdúrà ẹ̀kọ́ exam ẹ fẹ́ pass exam níbo ló kọ yín wà àánú yín ṣe mí sà nítorí wípé kò sí nǹkan kan tá a lè ṣe kò sí iṣẹ́ ìyanu kankan tó lè ṣẹlẹ̀ bí kò ṣe nípasẹ̀ àwẹ̀ àti àdúrà ẹ sọra yín nù sínú Ọlọ́run ẹ rí Ọlọ́run gẹ́gẹ́ bí bàbá yín tó bí yín nínú tó dẹ̀jẹ̀ lé yín lórí ìgbà yẹn láyé yín tó lè nísinmi lẹ́tọ̀ọ́ lè béèrè ohunkóhun lọ́wọ́ bàbá yẹn tí ó dẹ̀ dá yín lóhùn nítorí pé kò sírú ẹ̀ṣẹ̀ tí ọmọ lè ṣe bàbá wa ní pé ọmọ ò ní burúburú ká lè fẹ́ kùn pàjẹ́ wàá lọ síwájú bàbá yẹn wàá dẹ̀ béèrè tó o fẹ́ yóò dẹ̀ ṣe fún ọ my brother jọ mo ń bọ̀ ẹ bá mi dá kíní yẹn padà wá sílẹ̀ mo sọ fún yín mo ní mi ò wá ṣeré ń bí lẹ́nìí ohun tí mo gbé dání lẹ́nìí ó ju èmi gangan lọ yes sir nínú ọdún yìí tá a wà nínú oṣù kẹsàn-án ọjọ́ wo lẹ ti fi ẹsẹ̀ tẹ ilé ìjọ Ọlọ́run. ṣé yẹn ni sà mo lọ ní nígbà tá a fẹ́ ṣe January àìsùn January yẹn mo lọ church. ọ lọ sí àìsùn ọdún. yes àìsùn ọdún. àìsùn ọdún. bẹ́ẹ̀ni. o dẹ̀ fẹ́ máa fò lókè o fẹ́ máa fò lókè from one place to another from one country to another one. kò ṣeé ṣe o bu ìjọ Ọlọ́run diwọ́ kò wúlò fún ẹ ṣùgbọ́n tí wọ́n bá sọ pé kò jẹ́ ká lọ sí party kò sí iye tó ò lè ná kò sígbà tó kì í rí time
ìjọ ọlọ́run ló kiri time lọ ayé asán ni tó bá wà pẹ̀lú Jésù máa wà nínú rẹ̀ ní àárọ̀ ọ̀sán àti alẹ́ ní ìgbà gbogbo. My brother ó ṣe mí láàánú fún yín sà. ọjọ́ wo lẹ ti gbé bíbélì yín lẹ ti ṣí wò last. dádì ọjọ́ tá à ń lọ sí náìtì tí wọ́n ní àwọn ọlọ́dẹ ń bẹ ní ojú ọ̀nà ẹ jọ wọ́n bá dá wa dúró ló jẹ́ kí n gbé báíbù lọ́wọ́ ọjọ́ yẹn ni mo ti. You see? ọjọ́ tí wọ́n ń lọ sí ìṣòro tá a sọ fún wọn páwọn ọlọ́dẹ máa dá wọn dúró tí wọn ò bá gbé báíbù lọ́wọ́ ọjọ́ yẹn nìkan ló rántí bíbélì láti gbé. ó dẹ̀ ń retí wípé kólówó ra mìkánò fóun kó máa fi dára àdúgbò láàmú ó lè rí o tó o bá sọnù sínú Olúwa kó o máa ṣe àṣàrò nínú ọ̀rọ̀ rẹ̀ ní ọ̀sán àti ní òru. My brother láti ọjọ́ tẹ́ ẹ ti jí ìjì ayé yín èèyàn mélòó lẹ ti wàásù ìyìn rere Jésù fún. Dádì, ọkàn àwọn èèyàn le wọ́n ti bá ṣe mistake ìyá wọn ti gbẹ nìkan lọ. láti ọjọ́ tẹ́ ẹ ti délé ayé ẹ tí jèrè ọkàn ènìyàn ju èèyàn kan lọ. tá a bá sì wò ẹ ti lé lọ́mọ ogún ọdún sẹ́yìn. ìjì ayé rẹ wàásù ìyìn rere Jésù Kristi bí. kò dìgbà tó o bá tó gbé aago àbó gbé bíbélì pé ẹ gba Jésù gbọ́ kó tó di pé o máa jèrè ọkàn. ṣùgbọ́n ìwà rẹ àwọn kan ń sọ bí bọ̀dá kìíní ṣe ń ṣe bí sísá kìíní ṣe ń ṣe mo fẹ́ máa ṣe bẹ́ẹ̀. èèyàn mélòó ló ti gbé ṣubú láti pàṣẹ àìmọ̀wáhù rẹ. èèyàn mélòó ló ti lé lọ sí ẹnu kòkò láti pàṣẹ ìwà tó ń hù. ìwà tó ń hù tó yẹ kó fi pé ènìyàn wá sí agbo Ọlọ́run gbogbo wọn ló ti lé lọ sí ẹnu kìnìún. ro inú rẹ wò ní àsìkò yìí ọ̀la lè pẹ́ jù láti dé ibi gíga láyé. o gbọ́dọ̀ ní Jésù ní ọ̀rẹ́ rẹ bàbá rẹ àtọ́fẹ̀yìntì má fẹ̀yìntì ayé kankan lẹ́yìn bàbá tó wà lọ́run. máa wo bàbá yẹn lórí igi àgbélébù ní gbogbo ìgbà tó o bá fẹ́ ṣẹ̀ṣẹ̀ gbé ó nìkan ni olùtùnú kò sí olùtùnú kankan níbi kankan kò sí olùpèsè kankan níbi kankan tó ju adániwáyé lọ. adáni máa gbàgbé ẹni ó nìkan ni kò jọ̀wọ́ ayé rẹ fún. wà ní ìtẹríba dáadáa. ẹ gbọ́ gbogbo ènìyàn tó wà ní abẹ́ iṣẹ́ ìránṣẹ́ yìí ní àṣálẹ́ yìí. gbogbo agbátá àti ṣẹ̀ tó ti jẹ́ ká kùnà ògùn Ọlọ́run gẹ́gẹ́ bí oníròmù 3:23 ṣe sọ. ó ní gbogbo ènìyàn ló ti ṣẹ̀ tí wọ́n sì ti kùnà ògùn Ọlọ́run. nítorí tá a wà ń bí lónìí gbogbo ẹ̀ṣẹ̀ tó dínà ògo lórúkọ Jésù àánú pa ẹ̀ṣẹ̀ náà rẹ́. àmín Jésù. ẹ gbọ́ àánú pa ẹ̀ṣẹ̀ náà rẹ́. àmín Jésù. àánú pa ẹ̀ṣẹ̀ náà rẹ́. Àmín Jésù. ibi gíga tèmi àti yín ń wò yẹn àánú gbé wa débẹ̀. Àmín Jésù. àánú gbé wa débẹ̀. Àmín. gbọ́ broda sista baba mama fi ayé rẹ fún Jésù lónìí kó lè dé ibi gíga. Thanks for watching Babara Comedy. See you next year. You are blessed in Jesus' mighty name.